ọdún yìí ti ń parí lọ o ìwọ̀nba tó kù kọ́dún ó parí mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí Elédùmarè mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí Sátìrámọ́nì má jẹ́ abọ́ ọdún lọ táyà tọmọ. Ọlọ́run o ọdún yìí ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ December náà látún ti ń dá méjì yìí tí ń já sí wípé ọdún yìí kù nǹkan bíi 16-17 days tí ó fi parí. kọ́lọ́run dákun má jẹ́ abọ́dún náà tán Ọlọ́run Ọlọ́run wọ́n ṣàánú wa o 2025 táwọn wò lókèrè tí ń wò wáyìí Ọlọ́run jẹ́ ó dé bá aláyàtà láfíà ìdùnnú àtàwọn ẹ̀nà ká fi wọnú ọdún náà ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run mo ṣe lọ́dún ìbànújẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa eré ni mo fi kí gbogbo olólùfẹ́ mi káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Hikmat tòní Al-Hikmat lẹ́tọ̀ ètò ní Al-Hikmat mo ń fàsìkò yìí rán wa létí pé Ramadan dé tán náà nù mo ń fàsìkò yìí rán wa létí gbogbo ẹ̀yin létò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbé ètò wa fún wa tẹ́ fẹ́ ní wáàsí tẹ́ fẹ́ ká máa bá yín sọ lórí ètò yìí ẹ tètè wá first come first serve Ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa bó kí gbogbo wa orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà ni mo tún kalẹ̀ sórí ètò gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún wa níjẹ̀jọ́ wípé bàbá wa Fadla Sheikh Khalifa Kamil Garu tí a jọ ṣètò níjẹ̀jọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ yẹn gùn díẹ̀ náà ni nípa ọ̀rọ̀ ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ àwọn náà mo tún gbé padà wá lè ní kí wọ́n lè bá àyànnà náà ọ̀rọ̀ wa débi tí ó lápẹẹrẹ bàbá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. tó pẹ̀lú ògbó Ọlọ́run insha Allah bàbá wa lẹ ti rí yẹn o níjẹ̀jọ́ wọ́n sọ ọ̀rọ̀ fún wa lórí pé ẹ̀ṣẹ̀ pín sí méjì wọ́n sọ fún wa pé àwọn kan ní ẹ̀ṣẹ̀ tó hàn tí gbogbo wa ti mọ̀ ni àtàwọn ẹ̀ṣẹ̀ tó pamọ́ tá a fura sí pẹ́ṣẹ̀ ni tí ń padà wọ́n di ẹ̀ràn tí ọmọ padà di ọ̀ràn sí wa ní ọrùn kọ́dẹ̀ lómi lè má kàkún wọ́n ní tí ń fa ẹ̀ṣẹ̀ yìí gangan ni al-ghaflatu anillah ìmọ̀ gbàgbé Ọlọ́run ìgbàgbé pẹ́sẹ̀nsì Ọlọ́run nínú gbogbo ohun tá à ń bá ń ṣe wọ́n fi má pẹ̀rẹ̀ wá bí àwọn oníṣòwò níjẹ̀jọ́ wọ́n má pẹ̀rẹ̀ àwọn oníṣòwò wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nìí wọ́n wà kàn mọ́ sí gbogbo nǹkan tí wọ́n sọ yẹn bàbá ọlọ́mọsàjáre yín pẹ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Bismillahi ma sha Allah. La yasuqul khayra illa Allah. Bismillahi ma sha Allah. La yasrifu as-su'a illa Allah. Bismillahi ma sha Allah. La ya'ti bil hasanati illa Allah. Bismillahi ma sha Allah. ما كان من نعمة فمن الله بسم الله ما شاء الله لا حول ولا قوة إلا بالله بسم الله الخالق الأكبر وهو حرص مانع مما نخاف ونحسر لا قدرة المخلوق مع قدرة الخالق يلجمه بلجام قدرته وكان الله قويا عزيزا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. تاريخ فلان. الحمد لله. أستركات جفان نبي محمد. صلى الله عليه وسلم. عليكم كلام عليكم الله جمع بنا نبي محمد. أتاهم سابع أتاهم رالي أتاهم ماتي يبيع نبي محمد. أشكر برا سلاتو كما جتتي تاهم أولوري وا àwọn tí wọ́n bí wa àwọn tí wọ́n kọ́ wa àwọn tí wọ́n tọ́ wa àtàwọn tí wọ́n rè wa Ọlọ́run gbogbo tó ti wọ́n wájú Ọlọ́run ni wọ́n dákun mọ́ sàbàṣà lókùn káàtì gẹ̀ fún wọn àwọn tó ń sinmi láyé àti bọ̀tán Ọlọ́run jó dá la hawla wala quwwata illa billahi bákan náà látún kí hosti wa Sheikh Abdulkadir ọwọ́ àdúrà Ọlọ́run ní padà lẹ́yìn láíláí Ọlọ́run ní bá Muhammad tó láì ní gbára lásìkò atúnkíra kú ìpàdé ti Jímọ̀ ti tèní lẹ́yìn tí a ti dágbére níjẹjọ àánú Ọlọ́run la rí gbà tí ìbá ṣe bẹ́ẹ̀ ní láàrin jẹjọ sí ní ẹni ó kàn ló mọ̀ àmọ́ wa dájọ́ pé a tún pàdé níjọ́ mẹ́jọ Ọlọ́run sì tún ní àpàdé ó tọ́pẹ́ fún wa Ọlọ́run dákun wọ́n lápá dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ wọn sàjá ṣe láyé ní ìtẹ̀síwájú ibi tí a bọ́rọ̀ dé ní ìjẹjọ lórí ìran ẹ̀ṣẹ̀ tí Kùránì sọ fún wa pé méjì náà ni ìkan ti gbangba lè tá à ń fi àwọn oríkìríkì ara wa ṣe ìkan títí kọ̀kọ̀ tó jẹ́ pé ọkàn lòun ti ń wá ṣùgbọ́n ní títọkàn yẹn ni afẹ́sọ̀ ilé lórí ókè títọkàn tá a wá wí yìí náà alẹ́ òun náà ìran lòun náà ṣùgbọ́n ìran kan tá a mẹ́nu lé níjẹ̀jọ òun náà ni al-ghaflatu anillah ìgbàgbéra nípa Ọlọ́run tá a bá nígbàgbé a sọ fún wa pé nípìnlẹ̀ nígbà tí à ń bẹ lẹ́mìí tá a ti gbé aṣọ bọ́dì báyìí wọ̀ lọ́lọ́run ti gbé fún wa pé alastu bi rabbikum Ọlọ́run ti bí wá tátún ló ń tọ̀hún ṣé kìí ṣe mímọ́ ni
lólúwa yín tẹ́mọ̀ sìn tẹ́mọ̀ gbogbo àsìn ní kọlù bálà ìjọ náà lọ àmọ́ gbà tọ́lọ́ ń gbé ẹ̀wù yíwọ̀ wá tán tàbẹ̀ sí ní máa dùn ayé agbàgbé àdéhùn wa agbàgbé main purpose tọ́lọ́run torí ẹ̀dá wa sáyé ètò kù ni pé bí ó ti mọ̀ pọ̀ sí òun ló kù tí à ń bá ká àwa ní látara ìgbàgbé nípa ọlọ́run yìí la fi wá sọ pé àwọn tí wọ́n jẹ́ oníṣòwò àwọn náà gbàgbéra nípa ọlọ́run ìgbàgbéra wọn nípa ọlọ́run òun náà ni pé àtàkọ́kọ́ àtìgbẹ̀yìn èròǹgbà wọn òun ni èrè ẹni àmọ́rí ò bá kú ẹlòmíì ò bá lose ẹlòmíì ò bá pàdánù ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní pé káwọn ṣáà ti jèrè lè jẹ́ pé lójú wíwo ti Islam tá a bá ń ṣe bísínẹ́sì tá a bá ń tajà àtẹni tó ń tà àtẹni tó ń rà wọ́n gbọ́dọ̀ jọ jèrè ni èmi tí mo rajà mo gbọ́dọ̀ jèrè ẹni tó tajà gbọ́dọ̀ jèrè kí n ti kẹ́kẹ́ wá tajà tán kẹ́ni tó tajà máa wá rẹ́rìn kẹ́ni tó rajà máa wá lọ sunkún pé níbi tá a bá ti ń mu tí ò dá papọ̀ mọ́ èyí tí ò dá tá a wá sọ pé bí wọ́n ti ta fáwọn náà nù ẹ rí i pé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tó bá mú èso tí ò dá pọ̀ wọ́n á ní bọ́n ṣe ta fáwọn ni àfi káwọn kó papọ̀ mọ́ra wọn ẹ sì gbowó gegele àmọ́ eléyìí àwa ní ìgbàgbéra in tó sún àwọn oníṣòwò débẹ̀ ni pé the first and the last aim wọn ni pé kí wọ́n jèrè èrè tí wọ́n wá fẹ́ jẹ yìí òun náà ni pé kí wọ́n lè máa smile to the bank kí wọ́n lè máa rẹ́rìn lọ sí báńkì pé owó àwọn ń pọ̀ sí owó àwọn ń pọ̀ sí eléyìí ni ó wá mú wọn máa ṣe àwọn nǹkan kan bíi gish wọ́n mọ ṣe jàǹbá níbi ọjà wọn wọ́n mọ ṣe àyànjẹ wọ́n máa deceive àwọn èèyàn wọ́n máa tàn àwọn èèyàn níbi ọjà wọn bákan náà kódà àwọn òṣìṣẹ́ wọn wọn ní fún wọn láwọn ẹ̀tọ́ wọn láwọn tó ń bá wọn ṣiṣẹ́ gbogbo ilé náà ló ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́yìn náà aláàrú tó bá wọn ru ọjà wọlé kò ní sanwó fún lásìkò mọ́tò tó bá wọn kọjá wá láti bí ó ti lọ kọjá wá ìjà ni wọ́n fi sanwó lọ́wọ́ ara wọn. àwọn tó ń bá wọn tajà gan bóṣù bá parí àwọn tó ń bá wọn tajà gan bóṣù bá parí. ó sì mọ bówó ṣe ń wọlé wa pé ẹ tí ta ni ò tí jẹ́ ká fún yín lówó àbí ká mọ̀ọ́mọ̀ ká dìlé owó títí di ìdá méjì oṣù míì torí kọ́ mọ́ bá a lọ. epo nígbà tó bá dìgbà tẹ́ bá fún lówó oṣù tó lọ yóò wá pé òun kú ti ṣiṣẹ́ àbójọ́ òun kú parí ẹ̀ kóun lè gbowó tó bá tún di parí oṣù ẹ̀ tún ní fún ni wọ́n fi dé ẹlòmíì mọ́lẹ̀ so débi pé ẹ̀tọ́ àwọn tó ń ṣe fún wọn gan náà wọn ò ní ṣe lẹ́yìn náà wọ́n mọ̀ wá ṣe àdínkù níbi àwọn òṣùwọ̀n ọjà wọn àti quality àti quantity wọ́n mọ̀ ṣe òdiwọ̀n rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ gbogbo àwọn nǹkan tí wọ́n mọ̀ wọ̀n pẹ̀lú òdiwọ̀n ẹwà ayé tá a wà nísìn gbogbo alamọ̀ pé ọ̀pá kan aṣọ 36 ni látayérayé àmọ́ wọ́n sọ fún mi pé kò rí bẹ́ẹ̀ mọ́ lé ní owó aṣọ ò sí wálẹ̀ ọ̀pá kan aṣọ kò pé 36 mọ́ kò pé 36 mọ́ tọ́ bá ní bọ́ńdù aṣọ mi tẹ́ bá sọ pé 60 yard ló wà ń bẹ̀ tẹ́ bá bá 28 ń bẹ̀ nísìn wọ́n á ní full náà nìyẹn bẹ́ẹ̀ bá sì bọ́ sí ibi igi gbogbo ayé ló mọ̀ pé níjọ́ tó bá ní pé ẹra igi 2x4 tí wọ́n fi kan lé ẹ̀yìn ẹ̀ẹ́dì bí ó ti ṣe pàlàbà tí ó ti ṣe tó àmọ́ tó bá fi 2x4 hàn yín lé ní bóyá bí 1.5x2 ní ó jẹ́ wọ́n sì ní 2x4 náà ni wọ́n sì máa sọ wípé tẹ́ bá fẹ́ full iye kan ni èyí tó tún pè ní full yẹn náà ẹ̀bẹ̀ bá tún wọn kò ní jẹ́ 2x4 gbogbo eléyìí ní wàá wà lẹ́mìí gbogbo àwọn oníṣòwò débi pé ọlọ́run náà wàá mú àánú kò lẹ́mìí wọn wọn ò ní láàánú mọ́ lójú wọn ò ní láàánú mọ́ lójú wọn ya ọ̀dájú débi pé gbogbo every opportunity láti jèrè wípé kówó fi mọ́ pọ̀ opportunity wípé kí ni wọ́n fa gbogbo ẹ̀ ni wọ́n ní jẹ́ kí kankan fò wọ́n ru gbogbo eléyìí yóò wá mú wọn gbàgbé opportunity èyí tọ́lọ́run fi àlùbáríkà sínú owó àti dúkìá ẹni nítorí pé àlùbáríkà ni òun ní ìgbèrú tòótọ́ yóò fi wọnú owó látọ̀dọ̀ òrìbà wọ́n yóò rí bí sọ́dákọ́ọ̀tì bẹ́ẹ̀ ni tọ̀ àlùbáríkà yìí lọ́lọ́run opportunity yìí wípé wọn bá gbàgbé nípa ọlọ́run yìí wọ́n ti gbà èyí tí wọ́n wá látàrí yẹn wọ́n ti gbàgbé nípa ọlọ́run débi pé àlùbáríkà opportunity tí wọ́n lè máa fi jèrè àlùbáríkà látọ̀dọ̀ ọlọ́run pé kí property wọn àti business wọn kó máa gbèrú látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní owó tó ní gbogbo kíní wọ́n á mèsì ọ̀yẹn wọ́n máa sọ yẹn nù nítorí pé kíni wọ́n wá gbàgbé pé ọlọ́run ní
sanastadrijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin. Wọ́n máa ń ṣe léyìí wọ́n wá gbàgbéra pé ọlọ́run ń dẹ àwọn lẹ́kẹ́. Ọlọ́run ni àdóde wọn ibi tá gbà mú wọn ò ní expect ẹ̀. Wa umli lahum inna kaydi matin. Plan wa tá bá dẹ̀ execute ẹ̀ tán ó ní agbára kọjá nǹkan tí wọ́n lérò. Eléyìí kò wá síbi tí ò pín sí gbogbo ẹni tó ń ṣòwò. I'm not even sorry to say bóyá kódà àwọn tó pera wọn ní àfà tààlà ń dá àwọn èèyàn lóhùn ká gba owó lọ́wọ́ èèyàn pé a hàn kùrìsí 1000 fún ká sì bu tàdá lásán sómi ká nígbàgbọ́ rẹ ti gbé ọmọ pa ti sheet ẹ̀. Ètò fi ń dání pé kódà bó bá fẹ́ gba millions lórí 1000 kùrìsí yẹn wọ́n fún kó pé. Gbogbo ilé náà owó sẹ́tọ̀ ọgbà yẹn ṣe bẹ́ẹ̀ ni la ilaha illallah. Gbogbo eléyìí òun ló jẹ́ kí gbogbo eléyìí ara àwọn algaflatu anillah kẹ́yìn torí bí èèyàn bá rántí Ọlọ́run ni kò ní máa ṣe gbogbo eléyìí. Allahu akbar. Yóò mọ̀ rántí pé ó yẹ kí gbogbo tóun ṣe Ọlọ́run lòun gbogbo tóun sì ń lé nípa kó pọ̀ sí Ọlọ́run ló lè ṣe é. Allahu akbar. Kì í ṣẹ̀dá. Níbi ìgbìyànjú àtàánú tá bá fi sí torí ẹni pé gbogbo àwọn ọlọ́jà ni wọ́n ti wá dájú nísìn. Bẹ́ẹ̀ délé epo bẹ́ẹ̀ bá lè ra epo 10 litres tẹ́ bá rà sínú kẹ́ẹ̀gì tán bẹ́ẹ̀ bá ní true measurement wọ́n fi ń 1 litres ẹ lọ dá sí ẹ rí pé 10 litres tẹ́ rà kò tó 8 litres. Masha Allah bàbá ọlọmọsàjárí yín pé ọ̀rọ̀ tẹ́ ìyanjú lé ní ọ̀rọ̀ ń pa ẹ̀ṣẹ̀ yìí ó ń kálukú lọ́mọ àrọ́ lù ú ó ń kálukú lọ́mọ nípìn ń bẹ ẹ̀rí wọ́n tún yọ tàwa àfáà náà fún wa yẹn àfáà tẹ́ ẹ̀ hàn tú abayin han kùrìsí 1000 abayin han káfí méje awa han sèfí méje awa han gbá awa han wo ẹwà sí ilẹ̀ ọwà kọ́ owó ọmọ lọ bí 150,000 ẹni yóò sì ní pẹ́tọ̀ ìgbàgbọ́ tó ní sí yín yóò sì sẹ́ndì owó náà sí yín ẹ sì lọ lè bùtàdá sómi àfá ẹ sì bùtàdá sómi ẹni ọlọ́run ọgbà subhanallah ẹja máa rántí ọlọ́run torí tọ́ ẹ́pọ̀ bá ń rí pọ́lọ́hun dúó ń gbà tó ń ṣe lọ́wọ́ ni ọmọ pé tó ṣe òun ẹ̀ṣẹ̀ ni ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. A lọ sókè lọ́hùn nísìn bàbá àfàdúrà Sheikh Al-Khalifa Kamil Garu wọ́n sì wà ń kalẹ̀ wọn àti ìlọ pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ yìí á yanjú ẹ̀ débi kan lẹ́nu torí pé a gbọ́dọ̀ sọ débi kí ni solution kí ni ó máa jẹ́ ìrònúpìwàdà ẹni tí bá wá ń ṣe lọ́hùn tó bá lóhùn ọ̀sẹ̀ lọ́hùn mọ́ kí ni ó ṣe tọ́lọ́hùn ó fi gba tútúbà rẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ ṣe wọn kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yóò tó wa Al-Hikima pọ̀lọpọ̀ ń gbádùn àwọn bàbá wa Khalifa Kamil Garu pẹ̀lú ọ̀rọ̀ tó ń bá wa yanjú láti jẹ́ ẹjọ́ láti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tá ń pè ní ẹ̀ṣẹ̀ tó pamọ́ àti ìtọ́ hàn wọ́n á sọ pé ìtọ́ pamọ́ tá àti ìfurasí pẹ́sẹ̀ ní táwa kàkún pé ẹsẹ̀ jà máa ṣayé lọ torí pé à ń wá kọ́pọ̀ nú ayé à ń wá owó òjijì gbogbo ẹ̀ ni wọ́n yàn nàná fún wa kọ́dọ̀ wọn máa mú tàwọn alálàáfáà náà wọ́n tún yọ sí bẹ́ẹ̀ kọ́ tàwọn alálàáfáà nìkan kọ́ àwọn ẹlòmíràn tún bẹ tẹ́ pé òun náà kọ̀ mọ́ pé òun ń ṣe lọ́hùn bàbá kíátìkà bàbá láńlọ́ọ̀dù ọmọ yìí tó ń gbélé kalẹ̀ fáwọn èèyàn ọ̀rá búlọ́ọ̀kù tuntun ọ̀rá ilẹ̀kùn tuntun ọmọ yìí tó sọ lídà lónìí tó ọlọ́ni kó ṣàánú gbogbo wa bàbá ẹ̀ṣẹ̀. Masha Allah rí níbi tí ká tó lọ sókè ibi tá a bọ̀rọ̀ dé òun náà ni àwọn oníṣòwò ìgbàgbéra ọlọ́run nínú owó wọn òun ló jẹ́ kí wọ́n máa ṣe gbogbo ohun tí wọ́n ṣe yẹn ọlọ́run sì wá yọ àánú tiẹ̀ náà àti kẹrẹ̀ náà ó yọ kúrò lọ́kàn wọn àwọn náà wá dọ̀dájú ṣùgbọ́n lọ́n sọ pé sanastadrijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin. Ẹ̀rí gbogbo àwọn tó wá pè láàfáà náà ìpínlẹ̀ kan gbà tán sọ̀rọ̀ àfáà wọn ni àwọn èèyàn ní pé bẹ́ẹ̀ àfọ́ oníjàlábì tó jókòó tí ń dáwọn èèyàn lóhùn bó tí ń hàn tú àfọ́ ní mímọ̀ náà ń kọ́ òun náà gbàgbé ọlọ́run ọba rẹ̀ látara ìgbà tí mo ìdé tán àkọ́kọ́ ń bẹ̀ ni pé kéèyàn máa fi ìmọ̀ rẹ̀ kó máa fi bùgá lórí àwọn èèyàn kó máa ṣe fáàrí kó máa fi ṣe fáàrí lórí àwọn èèyàn àmọ́ kí ó tó mi débi pé àmọ́ nǹkan tó mi fáàrí tún wá débi pé bí wọ́n bá wá pè wọ́n lóde pé wá bá wa sọ̀rọ̀ ọlọ́run ó fẹ́ mọrú àwọn olówó à ń bẹ̀ wọ́n wá sọ̀rọ̀ àwọn doni fújì tí ò bá wọlé pé tí wọ́n bá ti ṣe àwọn tí wọ́n ní owó lọ́wọ́ wọn ò ní dá wọn lóhùn. Àwọn afá náà tiẹ̀ ti ní PA nísìnyí ẹ lọ rí PA mi ẹ lọ rí PA mi yóò ṣàlàyé fún yín àwọn náà wàá gbé kí wọ́n á gbé bíìlì kalẹ̀
tó yẹ pé Èkó la ti fẹ́ ṣe wá sí 200,000 ni. àwọn gbọ́dọ̀ ń bá tiẹ̀ kẹ́ bí wọ́n bá gbowó lọ́wọ́ wọn tó bá fi owó gidi pè yín ẹ máa yí tàwọn tí ò ní náà mọ̀. bẹ́ẹ̀ ni. torí ká mọ̀ ọ́ dàbí pé èèyàn sọ pé bóyá gbígbówó ṣe wá sí wọn bóyá oníbàkan bí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé ẹni tí ò ṣiṣẹ́ méjì tẹ ẹni ó máa bọ̀ látọ̀dọ̀ títẹ̀ kó wá ṣe wá sí fún yín ẹ̀yin sì fẹ́ pawó bẹ́ẹ̀ sì pawó gan náà yóò wọkọ̀ wá àbí yóò gọ̀kadà wá àbí yóò repo sí mọ́tò tiẹ̀ náà yóò tún káwọn èèyàn lẹ́yìn nígbà bá délé kí lẹ mú bọ̀ tí wọ́n sì ní nǹkan míì tí wọ́n ń ṣe lórí pé yìí náà ní tọ̀ àmọ́ ìyẹn kọ́ la try láti justify ẹ̀ ṣùgbọ́n bọ́lọ̀ báwọn kan bá ń sanwó yẹn ẹ̀yin náà máa fi oore Ọlọ́run ní máa dúpẹ́ lára àwọn ẹ máa fi dúpẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ aláìní tí wọ́n bá pè yín. Allahu Akbar. gbogbo àwọn eléyìí náà ara àwọn ìgbàgbéra tí ń bá àwọn àáfà òun náà nìyẹn èyí náà ló tún bá ẹlòmíì débi pé kó rò pé bábùlì ìtìhádì tí wọ́n ló wà ká máa wá ṣe fátúwà lórí ohun tí ò yé wa ẹ wo gbogbo tó ti jà lọ rẹpẹtẹ ẹja já bó bá wùn yín ẹ ṣe gbá gbogbo oríṣiríṣi ìsọkúsọ bí ìbá ṣe pé gbéraga àti ìgbàgbéra àfọnúfọ́ra nípa Ọlọ́run ọba lèèyàn fi mọ́ sọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí náà wà lára àwọn tí wọ́n ń ṣe àáfà lóríṣiríṣi débi pé n tó jẹ́ haram ẹlòmíì ó sọ categorically pé halali ni ẹ mọ̀ ṣe gbogbo àwọn eléyìí náà ìfọnúfọ́ra nípa Ọlọ́run ọba òun lèèyàn fi ṣe ṣùgbọ́n torí pé àwọn nǹkan tá a sì fẹ́ sọ lórí ẹ̀ náà tún pọ̀ ká wá lọ síbi pé tó bá tẹ̀ rí bẹ́ẹ̀ èyí tó tún wá burú jù nínú ran àwọn kíni ni pé òun ni pé wà àyànṣà azal gáfìlátàhù ṣé gbogbo tí wọ́n wọ́n ṣe yìí sẹ́mi pé gáfìlà la pé kéèyàn tún wá máa mọ̀ pé òun tún wá wà pé gáfìlà yẹn kó tẹ̀ tó wá mọ̀ pé òun ọ̀gbádùn kò mọ̀ pé òun ọ̀gbádùn. sọ fún tó máa pé òun ọ̀gbádùn ni ó yẹ kó wóògùn àmọ́ àárẹ̀ ń ṣe àmọ́ kò wá mọ̀ pé òun ọ̀gbádùn. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí ẹlòmíì yóò rò pé òun ń ṣe dáadáa àmọ́ tẹ bá nǹkan tó òun ṣe yóò rò pé ẹ̀tọ́ ni tẹ bá sọ fún pé innaka gafalta anillah ó mọ̀ ti gbàgbé ránpọ̀ lọ́hùn falam takhruj zakata ó yọ zaka ó lè ní no I'm paying my tax no san tax now ẹ̀dá kò ṣe jọra wọn. bóun san tax fúnjọba torí ó ti gbàgbéra ó ti gbàgbé nípa Ọlọ́run nìyẹn tí ò wá mọ̀ pé wọ́n ti wá gbéra pé ó ti wá fi táàkì. àbí kẹ́lẹ́ ní wọ́n sọ pé òun ṣe sàrà náà. òun ṣe sàrà náà. àbí kẹ́ ẹ sọ fún pé ó ṣìtì àwọn irú àwọn tí wọ́n jẹ́ traders tí wọ́n ṣìtì yẹn ó máa ṣìtì àwọn èèyàn bí kò sọ pé kí ló dé ẹni tí mo ta fún sójú ẹ̀ fọ́ngbà tí mo ta fún ni ṣé kò rí ni. sẹ́mọ̀ kí ẹ máa define di in tí ò da tó ṣe tó ń pè lákèésí fún ìyẹn ló tún wá burú jù. walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakarullaha fastaghfiru li dhunubihim. béèyàn bá gbọ́ orí ilé tó bá lọ jókòó tó bá lọ àṣẹ́sì rẹ̀ èwo ní títò òun nu ilé nínú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ yìí ṣé òun ń ṣòwò òun gbàgbé ń pa Ọlọ́run òun jẹ́ àfà òun ti gbàgbé ń pa Ọlọ́run òun jẹ́ zuhad àtàwọ̀ tá a pè ní onítẹ̀sùbà ìmí náà gbàgbé ń pa Ọlọ́run despite pé ń pa tẹ̀sùbà ó ń jí lóru ó ń ṣe everything ó fọ́nú fọ́ra nípa Ọlọ́run torí pé ó ti rò pé gbogbo ṣe tóun ṣe yẹn náà agbára òun ni ó ti gbàgbé pé òun sọ fọ́lọ́run pé iyyaka na'budu wa iyyaka nasta'in ó ń sin Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n isti'ana tó jẹ́ ti tọ́lọ́run ni tó fi ń ṣe é ṣe ó ti gbàgbé ó ti rò pé agbára òun ni so tó bá rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti wá fọ́ sínú ilé yìí kò sí ní tó fẹ́ ṣe ní àbá ti rántí tó ti rẹ́ni pé ṣàkíyèsí pé mo máa ti ṣe aburú àìdá àṣẹ ti gbagba ni àti kọ̀kọ̀ ni mo máa ti ṣe aburú mo máa ti ṣàbòsí fórí ara mi ó wá pè rẹ̀ padà láti rántí Ọlọ́run pé tọ́lọ́run bá gbá òun mú sóun ó bọ́ tó wá tara bẹ́ẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run dájúdájú Ọlọ́run ọba aláforíjì àwùjọ tiwa tá a wá wà yìí ṣàṣà lẹni tó fẹ́ bọ́ kódà gan bẹ́ẹ̀ bá mọ̀rọ̀ sọ tẹ́nu ẹ̀ dùn tó kò sọ pé òun náà bọ́ nú ẹ̀ Ọlọ́run nìkan ló mẹ́ni títí ẹ̀ nítorí náà à ń láti sá fún ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ gbangba gbogbo èyí tó jẹ́ pé à ń fagídí inú ṣe
nígbà tí wọ́n bá tún call attention wa pé ẹ̀ tí ìyọ sàká onímọ̀ ń ṣe kínní ẹ̀ tí ó máa ṣì ti lágbájá sójú ẹ̀ fọ́ ni dandan kọ́ ni kójú èèyàn fọ́ tó bá lágbára jù yàn lọ lè ṣì tiẹ̀ ẹ wo situation tá a wà nísìn ó tún wá sọ àwọn èèyàn di pé in tí ò da àti tó da kọ́ máa mix ẹ̀ fún yín wá dẹ̀ máa sọ fún yín pé ó right nínú tabalẹ̀ fẹ́ ṣòwò nínú Islam in tí ò bá da ayọ̀ sẹ́gbẹ̀ kan èyí tó bá da ayọ̀ sẹ́gbẹ̀ kan èyí tí ò da yẹn bóyá ó lálébù kan ní àjẹkùn mọ̀ pé àwọn eléyìí lálébù àwọn eléyìí kò sí tó ṣe wọ́n iye báyìí ní tẹ́lẹ̀ iye báyìí ní tẹ́lẹ̀ àmọ́ ká wá da gbogbo ẹ̀ pọ̀ nínú owó bẹ́ẹ̀ ni so àmọ́ ká wá dà pọ̀ ká wá là ń ṣe òwò ká wá ní pé dandan ni àti jàǹbá. Allah ẹ̀yin tẹ́ ń wò wá ń lé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o bàbá wa Khalifa wa Kamil Garu ọ̀rọ̀ ńlá ni wọ́n yanjú fún wa lẹ́nìí ọlọ́mọ sábà wa san wọ́n lẹ́sìn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run sẹ́rí ibi tí wọ́n bọ̀rọ̀ dé yẹn ẹ̀yin tẹ́ ń ta búrẹ́dì ìjọ kẹta àti búrẹ́dì tẹ ẹsẹ̀ gbà tó ń gbóná sẹ́wọ̀n pé ìyẹn náà lẹ́ ń tà. ẹ wà kọ́kọ́ gbé ikú tó gbóná ẹ kọ̀kọ́ kópa náà ìtìjẹ́ ẹ̀ta tẹ́ẹ̀ta kù lẹ́ẹ̀kọ́ gbé sórí igbá bẹ́ẹ̀ sì ni Islam sọ fún wa pé ẹ ṣàlàyé fẹ́ni tó fẹ́ rà búrẹ́dì tìjẹ́ ẹ̀ta ni owó rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ síra wọn ìyàtọ̀ tó bá tẹ́ lọ́rùn tó mọ̀ bẹ́ẹ̀ òdìgbà tó bá wá já tó wá ní yé irú kílẹ̀ rà wáyé kò ṣe dá padà mọ́. tí ò ṣe dá padà mọ́ búrẹ́dì ọmọ ajá bútẹ́bútẹ́ búrẹ́dì mi ò ní ṣe jẹ wọ́n á nú délé kò ní ṣe jẹ mọ́. àtàná la ní o ní tí wọ́n fowó rà ó sì tẹ́ lọ́rùn ẹ bá mú bẹ́ẹ̀ lómi fẹ́ràn ẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam ni pé tó àṣírí tí ń bá ń bẹ nínú ọjà rẹ fẹ́ni tó fẹ́ rà tó bá tẹ́ lọ́rùn tó rà bẹ́ẹ̀ fàmọ́lẹ̀ àbábí tí ó bá wá tẹ́ lọ́rùn kó lè múlẹ̀ kò gbọ́dọ̀ délé kọ́ mọ́ wá sàbámọ̀ pé ta ló wà ní ìra kìíní yìí ọlọ́mọ́sà kọ́ ẹnì kọ̀ọ̀kan wa máa ṣe o ọlọ́mọ́sà sànù àbúbá ọlọ́mọ́sà bá dúpẹ́ fún yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ mufti fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà yẹn pé onímọ̀ ẹ̀sìn náà ń pè ní mufti ẹlòmíì ń bẹ tí wọ́n lè fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì ń bẹ wọ́n lè kọ́ra ń pọ̀ ọ̀rọ̀ òwò yín náà àìmọye nǹkan tí ọ̀yọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣèwádìí lọ́dọ̀ yín nípa ẹ̀ ẹ dákun ẹ bá ń sọ tẹlifóònù nọ́mbà yín fáwọn tí ń wò wá ń lé fáfà náà tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lè béèrè lọ́wọ́ yín direct. ibi tí a lè pè sí nígbà tá a bá ní ìbéèrè òun náà ni 08023023808. ẹ bá ń tún wílẹ̀ kan sí. 08023023808 inshallah WhatsApp àti gbogbo ẹ̀ náà ló wà ń bẹ ìbẹ̀rẹ̀ tó lè pè ó tó lè send the question. wọn á dá lóhùn pẹ̀lú ògbó ọlọ́run inshallah kọ́lọ̀ musa bá san yín lẹ́sàn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. mo fi àsìkò yìí mo fi ń bá bàbá wa Fadila Sheikh Abdullateef Uthman mufti diyar ti gbogbo Àgòrò mo fi ń bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ẹ kú àṣeyẹ ọ̀sẹ̀ tó kọjá ọlọ́run musa fàlùbáríkà sí kí ọlọ́run musa jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha ìdálífàt náà kò ní bàjẹ́ kò ní túká o wọ́n fásitì yìí náà báyìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfáà wa tí wọ́n wá sí ìjòkó náà bàbá wa Fadila Sheikh Tauban Adam Abdullahi Ali lórí bàbá wa ìmáàmù wa Mahmoud Yusuf tí wọ́n jẹ́ ìmáàmù wa ní Àgòrò àtàfáà wa àgbà bàbá wa Fadila Sheikh Mashhood Ramadan Al-Ketuwi Al-Amiri ọlọ́mọsàbà sanyí lẹ́sàn rẹ̀ o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wọ́n fásitì yìí náà mo fi ń kí ìyá wa pé ẹ kú palẹ̀mọ́ àti àfáà wa Muhammad Saheed Ọláòdé yìí pẹ̀lú ògbó ọlọ́run inshallah máa wà ní òkè ìrà pẹ̀lú mo ti fẹ́ bá wọn sí rọ́ìdù walimatul Qur'an àfáà Muhammad Saheed Akamu àtàfáà Abdurrafi Arómirẹ́ àwọn ni wọ́n invite wá sí program náà tó ń fẹ́ sí wàlímọ̀ fáwọn ọmọ ilé kéwù wọn kọ́lọ̀ mú dákun wọ́n sàjá àwọn ọmọ náà ní àlùbáríkà o wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah tó bá di ọ̀túnla inshallah ní ọ̀túnla 15 yìí náà a máa wà ní àjá lọ́dọ̀ ìyá wa alájà wa Fatima Hamzat Umu Mabuba pẹ̀lú ògbọ́nà ìyá náà mo fẹ́ gbé wá sórí ètò torí pé àwọn kankan ń ṣẹlẹ̀ ìyá náà ní mọ̀mọ̀yẹ̀zát kan odidi obìnrin kọ́ dẹ̀ dá ilé kéwú lẹ̀ ilé kéwú yẹn kí wá sí ilé kéwú àwọn ọmọ kéèké àwọn àgbàlagbà ẹ mọ̀ ra àwọn ọmọ 70 years àwọn ọmọ 65 years 55 years láwọn àgbàlagbà lóbìnrin wọ́n dẹ̀ ń kọ́ wọn ní kéwú wọ́n dẹ̀ mọ àlùkùránì ńbẹ ọgbọ́n tí ìyá yẹn ń dá kò yé mi wọ́n dẹ̀ ṣe wàlímọ̀ wọ́n dẹ̀ mọ kùránì dáadáa fa máa gbé yẹn wá sórí ètò inshallah láìpẹ́ ẹ rí ìyá náà tí mo ń sọ alájà wa Fatima ọlọmọsàbà ṣe dáadáa fún yín lọ́la òde ní ọ̀túnla òde ni wọ́n tún ṣe wàlímọ̀ fáwọn bíi 18 kọ́lọ́ ń dákun mọ́sàbà wa ṣe ọlọmọsàjò dájú bá ti rò lọ ọlá àwọn ẹni ọlọ́run fáfáà lẹ́yìn tẹ́yìn náà bá fẹ́ pè mí sóde yín ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi 0802305
55086 08023055086 náà nọ́mbà tèmi abẹ́fẹ́ gbòpolówó ọjà wá fún wa Ramadan dé tán ẹ mọ̀ jọ jẹ́gbà tó bá wọnú tán lẹ́ẹ̀tọ́ máa sọ fún nǹkan báyìí la fẹ́ ṣe kọ́lẹ̀ ní tẹ́ bá fẹ́ kẹ́bùn wá fún wa ẹjá tètè mọ̀ nísìnyí ìyá wa Damorish à ń retí ọwọ́ yín bàbá wa Standard Insurance Consultant Limited wa Dr. Professor Ahmad Bonu Salahuddin à ń retí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ṣe fún wa lọ́dọọdún àwa retí bàbá wa Garu náà Garu Tech International Ajiwa Lukman Muhammad Awal Garu à ń retí yín lọ́dún yìí o à ń retí yìí o ọlọ́mọsàbà dúró ti Yusra Travel àti lọ́rọ̀pọ̀ mò ń kí àfàwà Albani Foundation àwọn náà máa dá sí tó wà lọ́dún yìí kódà àtijọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ti gún ọlọ́run dákun mọ́sàbà ṣe dáadáa fún yín ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah pẹ̀lú ọgbọ́n jẹ́ méje láti máa pàdé lórí tó takùn ní Al-Hikmat orúkọ mi náà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúà 08023055086 iná lòpó ẹ̀ẹ́tọ̀ lọ́dọ̀ mi ma assalam wa ila liqa.